kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ láǹfààní láti máa wò wá lásìkò tá a wà yìí o. Gẹ́gẹ́ bí awuyewuye tó ń lọ lọ́wọ́ láàrin gbajúgbajà olórin fújì ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Wasiu Ayinde Marshal tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nnamdi Azikiwe tí ń bẹ ní Àbújá o. Ọ̀rọ̀ ọ̀hún ti wá bẹ̀rẹ̀ sí ní di ṣọ̀tá yánnyàn lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n àwọn àjọ tí wọ́n ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú, àwọn àjọ FAAN, wọ́n ti fi àtẹ̀jáde léde o láti ọ̀dọ̀ tiwọn báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ẹ̀ o wípé lẹ́yìn àwọn ìwádìí tí àwọn ń ṣe lọ́wọ́ o, òun ni wọ́n sọ di mímọ̀ wípé ọjọ́ 5 nínú oṣù kẹjọ ọdún 2025 tá a wà yìí tí ó jẹ́ ọjọ́ Tuesday, ọjọ́ ìṣẹ́gun, òun ló yẹ kí ẹni tí ó jẹ́ K1 The Ultimate kí ó kúrò ní Àbújá o látàrí ọkọ̀ kan tí wọ́n ní pé wọ́n fẹ́ lo bàálù òfurufú kan tí wọ́n pè ní ValueJet Airline. Òun ni wọ́n ní pé ó yẹ kí K1 The Ultimate kó bá dé padà sí ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Tuesday, ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o, wọ́n nígbà tí wọ́n kó àwọn èèyàn wípé ó yá ẹ máa wọlé, tí wọ́n fún wọn láṣẹ láti wọlé sínú bàálù ọ̀hún, ṣàdédé ni wọ́n rí nǹkan kan lọ́wọ́ K1 The Ultimate tí wọ́n lè sọ fún bàbá yìí pé ẹ wo, ẹ ò ní lè gbé kinní tẹ́ ẹ gbé dání yìí, ẹ ò ní lè gbé wọlé o. Àwọn AFSEC tí wọ́n jẹ́ bíi aviation security personnel ni wọ́n ní wípé wọn ò lè gbà kí K1 The Ultimate kó gbé flask eléyìí jẹ́ pé ó wà lọ́wọ́ rẹ̀ wọlé sínú pápákọ̀ òfurufú ọ̀hún, pé gẹ́gẹ́ bí ìbámu àti àlàkalẹ̀ tó ń darí gbogbo àwọn tí wọ́n ń ṣe àmúlò ọkọ̀ òfurufú, wípé kò bójúmu, bẹ́ẹ̀ ni kò tọ̀nà kí wọ́n gbé nǹkan mímu tí òye rẹ̀ tí ó bá ti pọ̀ ju nǹkan tó yẹ kí ó wọn ìwọ̀n ẹ̀ lọ. Òun ló fà á tí wọ́n ní wípé K1 The Ultimate bá fárígá o, wípé kí ni tó fà á tí wọ́n ò fi lè gbà kí òun gbérù nǹkan báyìí wọnú bàálù. Wọ́n ní pé nǹkan tí àwọn fi máa ń gbà ní wípé tí ó bá ní í ṣe pẹ̀lú ìlera ẹni tó fẹ́ gbé wọlé, tàbí bóyá bí oògùn tí wọ́n ní pé kí wọ́n máa mu ní òrèkóòrè nìkan ni òfin fàyè gbà láti wọlé o. Wọ́n ní gbogbo àsìkò tí wọ́n ní kí àwọn èèyàn máa wọlé, tí wọ́n fún wọn láṣẹ pé kí wọ́n máa wọlé sínú pápákọ̀ òfurufú, inú ọkọ̀ òfurufú ọ̀hún, òun ni wọ́n ní kí K1 ṣàdúró sẹ́gbẹ̀ẹ́ kan. Nígbà ó yá ni wọ́n ní ẹnìkan nínú àwọn tí wọ́n jẹ́ àmúlò pápákọ̀ òfurufú ọ̀hún bá wọlé tán. Wọ́n ní bó ṣe wọlé tán báyìí ni wọ́n ní ó yá o, ẹ tilẹ̀kùn kí ẹ pa gbogbo wíńdò dé. Wọ́n ní pé ibi nínú ti bí K1 The Ultimate, kí ni tẹ́ ń bá mi pò? Wọ́n ní bàbá ìgbàwájú pápákọ̀ òfurufú lọ o, wípé ẹ ò ní kọjá àfi tá a bá yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ìtàn. Wọ́n ní ibi tí wọ́n ti ń bá sọ̀rọ̀ wípé ẹ máa bọ̀ sà, ẹ ní sùúrù o. Wọ́n ní pé ibẹ̀ náà òun ni K1 The Ultimate òun ló ti da nǹkan tó wà nínú flask ọ̀hún sí kan nínú àwọn èèyàn tí wọ́n ní wọ́n wà ń bẹ̀ lára o. Wọ́n ní nígbà tí wọ́n rí wípé ọtí òun náà ní ń bẹ nínú flask tí ó wà ní tó wà ní ọwọ́ K1 The Ultimate. Ṣùgbọ́n ní báyìí àwọn àjọ AFSEC wọ́n ní wípé wọ́n ti lọ rèé tọpinpin, wọ́n dẹ̀ ti lọ rèé ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yẹn o. Òun ló fà á tí wọ́n fi gbé òté lé ẹni tó jẹ́ K1 The Ultimate, King Wasiu Ayinde Marshal. Wọ́n ní wọ́n ti gbé òté lé lórí o, wípé wọ́n fún un ní travel ban, kò ní lè ṣe àmúlò pápákọ̀ òfurufú láàrin oṣù 6. Eléyìí la ní ká mú wá ká fi tó ẹ̀yin èèyàn wa létí, nítorí pé a kì í fẹ́ kí etí yín ó di sí ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ láyìíká àti ní agbègbè wa o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.